you keep deceiving the public nítorí bára orípójú àwọn èèyàn ti là orípójú àwọn èèyàn ó ti là. So Fọlá tọ́lọ́n bá sọ pé ìyà tó máa jẹ lẹ́yìn kó mú ẹ̀rí wá pé evidence tó gbélẹ̀ ní kóòtù rèé o nípa DNA àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọwọ́ ẹ̀ kó gbé ẹ̀rí síta. Mi ò fi ariwo lórí cyberspace. I hate noise. Tọ́ ẹ̀yin èèyàn wa ó tún ti ṣẹlẹ̀ o Lizzy Anjorin ó tún ti jáde tó wá dráàgì ìyàwó ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí tí a ń pè orúkọ rẹ̀ ní FOLA TINUBU. Lizzy Anjorin ó ti sọ̀rọ̀ ó ti fún un ní wọ́nì gidi gan wípé ó ní until tí ó bá sọ wípé òun lọ ṣe DNA tó kó àwọn dọ́kúmẹ́ǹtì síta wípé ọkọ òun ló ní àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí FOLA TINUBU tó sọ pé ọkọ òun ló ní ó nígbà náà ni àwọn sì lè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ rẹ̀. Ó ní ṣùgbọ́n báyìí o ó ní tí ò bá tí lọ ṣe DNA náà wípé kó má tiẹ̀ wulẹ̀ wá sí orí social media wá máa pariwo mọ́ wípé ọkọ òun ò ṣètọ́jú ọmọ. Ẹ̀yin èèyàn wa kí lẹ lérò? A dẹ̀ máa fi láǹfààní láti wo few video náà nísìnyí ó ti yá. I hate noise torí èmi gangan ni noise. Èmi dẹ̀ ni voice tí gbogbo àgbáyé fẹ́ listen sí. Tó ti yé èmi ni voice tí gbogbo àgbáńlá ayé tó fẹ́ listen sí. Yálà ọkùnrin obìnrin ọmọdé àgbà yálà Yorùbá o Igbo even Chinese everybody èmi náà fẹ́ listen. I am the voice. So there's no how you guys can win me. Ẹ̀rí ni kó máa gbé wá Fọlá torí àwọn tó ń gbé ẹ kiri tó ń fi ẹ tọrọ bára tí ń bá mú yín tí ń bá mú gbogbo yín tí ń bá mú yín Fọlá tí ń bá mú ẹ ó mọ̀ pé wọ̀kẹ̀rẹ̀ ní òògbọ́n ò ní làákàyè ṣó ti yẹ òògbọ́n ìwọ ló wọ́ọ̀sì jù. Mo kàn máa ń wù ẹ ni ó má dàbí pé èèyàn mi mọ́mọ́ ilé pùtẹ́ mo rí ẹ bí autistic person. So since téèyàn ti mọ̀ pé autistic ni ẹ ṣó ti yẹ ó mọ̀ pé ó ti kọ́kọ́ jẹ mí ṣòbí méjì lọ́jọ́ yẹn tó fẹ́ divert mi ìwọ àti àwọn àdó tòṣì tó ń gbé ẹ kiri. Fọlá tí ń bá hi ẹ ìwọ àtàwọn tó ń gbé ẹ kiri analysis kan ni máa ṣe jẹ́ fún ẹ ní sample tó ṣe lánàá ní tó lọ sí kéèsì aṣíwájú àwọn èrò ẹ̀yìn máa bù ìwọ náà wàá gbọ́ nǹkan tó sọ lánàá máa bù ọtẹ́mi ṣòro èmi máa ń wù ẹ ni mo máa ń wù ẹ máa gbọ́. mo kàn fẹ́ wá ṣe lè fún ẹ ní òun pọ́ lórí burúkú ẹ mo kàn fẹ́ wá fún ẹ ní ilé ìgbẹ́kọ̀ wá fún ẹ nílẹ̀ ọ̀la báyìí ló ń bọ̀ fún ẹ. olórí burúkú ẹ tán gbé wá tọrọ bára o kọ́ṣẹ́ ọwọ́ o kàwé àwọn tó ń gbé ẹ kiri ìtàn tẹ nínà ni pé bàbá yín bá yín sùn wọ́n rèpù yín ẹ lọ sí police station àbí ìwọ tán dá owó fún ìwọ tó kọ́ṣẹ́ ọwọ́ ìwọ tó jẹ́ wípé àwọn tó gbèjẹ lórí Facebook kò sí ìtí ò dẹ́wọ̀n nínú wọn kò sí ìtí ò padà fi orí burúkú ẹ bà profile ẹ jẹ́ àbí ìwọ tán dá owó fún ìwọ tó kọ́ṣẹ́ ọwọ́ ìwọ tó jẹ́ wípé àwọn tó gbèjẹ lórí Facebook kò sí ìtí ò dẹ́wọ̀n nínú wọn kò sí ìtí ò padà fi orí burúkú ẹ bà profile ẹ jẹ́. Mo ń wo ṣó tó ń ṣe tó ti yẹ àwọn tó tiẹ̀ sí táwọn fẹ́ kó ẹ̀jẹ̀ yá ni ó yẹ ìwọ nìkan dẹ̀kọ́ ló máa jẹ gbogbo yín pátápátá ni olórí burúkú awáyé má ṣe rere akídanidání ẹ ìwọ tó yẹ káwọn single mother kí wọ́n dáwọ́ jọ kán pa ẹ̀ dànù ìwọ tó yẹ kán nà padà nù lórí cyberspace pẹ̀lú ọ̀rọ̀ ẹ má pa báyìí ẹ filẹ̀ o tó ra ní ìdírú ẹ̀ náà a gbọ́dọ̀ máa fi irú ẹ̀ ṣe àwòkọ́ṣe aburú ká máa fi dáwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ olórí burúkú akídanidání ẹ ìwọ tó yẹ káyé máa béèrè pé àti wà táwọn olórí burúkú tí ò ní jèrè ọmọ wọn tó máa mọ sàárì ọmọ wọn tó ń gbé ẹ kiri ó yẹ kán bí pé DNA ìdá wọn dá 40 million fún Nigeria of today wàláì bí wọn bá dá 4 million fún mi bí wọn bá dá 4 million fún mi láàrin ọdún kan mo gbọ́dọ̀ ra private jet tí n bá gbá ẹ mú ẹjọ́ ẹ kọ́ ṣé àwọn olórí burúkú tó ń dáwó nígbà yẹn bí ó má tẹ̀ jẹ́ ṣépè fáwọn yẹn àwọn tó ń dáwó nígbà yẹn
sórí burúkú tí wọ́n ń ṣe kiri làwọn ṣe kiri náà fi rówó dá fún ẹ. Ọ̀pọ̀lọpọ̀ wọn wà nínú òtútù, ọ̀pọ̀lọpọ̀ wọn ṣiṣẹ́ gbéyàgbéyà, ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlòmíì inú àìsàn ló fi wà nílùú òyìnbó. Ó mọyì ọdún tí Sọjí lò nínú ẹ̀wọ̀n, ṣé o rántí pé àwọn ọmọ Sọjí mọ́? Ipasẹ̀ ni Dọ̀kásì gbàdẹ́wọ̀n tó tẹ̀wọ̀n dẹ́wọ̀n. Dọ̀kásì wà nínú ẹ̀wọ̀n, òun rìn kiri ni òun lọ patí. Nígbà tí Mr. Lawal jáde wípé o ò ní ọpọlọ, o ò ní àlùbáríkà, o ò rí ayé wá, pé patí ti jàrá bẹ́ẹ̀ mí ẹ̀. Ìwọ ló bá yé Dọ̀kásì jẹ́, ìwọ ló bá yé Sọjí jẹ́, ìwọ ló lọ bá yé àwọn tó ń ṣe fracas jẹ́ lórí Facebook yẹn, ìwọ ló singuadẹ́rì ló bá social media yìí jẹ́. Akídanidání awáyé má ṣe rere ẹ, olórí burúkú akídanidání ẹ tó ti ṣòfò ẹ̀mí, tó ti ṣòfò àwọn ọmọ ẹ mẹ́rẹ̀ẹ̀rin, wọ́n ń pè ẹ́ lábì fúnra ẹ̀ olórí burúkú awáyé má ṣe rere ẹ, o kó fún ẹ kúrò lẹ̀.